wò yín àti gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ tí a ní ìfẹ́ àwọn tí wọ́n jẹ́ olórí wa. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí ẹ kàn lè sọ nípa ètò ààbò ní ìlú tí ẹ ṣàkóso lé lórí àti gbogbo àwọn ìlú tó tún wà ní agbègbè ẹ̀? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gan torí pé ìlú wa yìí Ọlọ́run fi ààbò rẹ̀ bò wá, Ọlọ́run dẹ̀ fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa. A dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá, Mòwe police station, area command, Ogun State General. A dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan. Kò sígbà tá a pè wọ́n tí wọn kì í dá wa lóhùn. Bákan náà gbogbo àwọn CDA náà, àwọn náà fi ọwọ́ sowọ́pọ̀, àti gbogbo àwọn ọmọ ìlú wọ́n fi ọwọ́ sowọ́pọ̀. Ìlú ń tẹ̀síwájú, ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ni a tún aim láti ṣe àti láti tún ti gbé ṣe báyìí. Ẹ̀yin ti wà nílé, ẹ̀yin ti Àṣírí Àràǹbarà, a fẹ́ jẹ́ ká farabalẹ̀ kí a wo fídíò yìí, kí a wo àwọn nǹkan tí a lè sọ nípa ẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn tí wọ́n bá jẹ́ olórí ìlú, àwọn ni àwọn Àràǹbarà tí a máa ń lọ bá láti lè jẹ́ kí a mọ bí ìlú náà ṣe ń lọ sí. Ẹ káàsán bàbá wa sà. Ẹ káàsán o. Yes sir. Ẹ bá wa sọ orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn ọmọ ìlú yìí àti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Orúkọ mi ni Reverend Ọlátúnjí Abíọ́dún Akínyẹmí, Baálẹ̀ Ìjéré Onígbèdú. Ẹ ṣé púpọ̀ sà. Ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ olórí ní ìlú yìí, kí ni nǹkan tí a gbọ́ pé sọ pé ó fẹ́ ṣẹlẹ̀ nílùú yìí gẹ́gẹ́ bí? Fún ògo Ọlọ́run, èyí tí mo ti jẹ Baálẹ̀ Ìjéré ó ń lọ bí ọdún mẹ́wàá, 2016, August 2016. So báyìí a fẹ́ ṣe anniversary ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run látẹ̀ pé ọdún mẹ́wàá lórí àlééfà yìí. Bí èṣù tilẹ̀ ń gbógun, bí ọ̀tá ń gbógun, ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Kristi Jésù àti pé ọdún mẹ́wàá báyìí, and ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ òun náà ni a lè ti rí gbà ní ìlú yìí. Tó bẹ́ẹ̀ gẹ́ ìlú yìí, gbogbo classes ìlú yìí, Olúwa ti bá wa mú ọwọ́ ìdúró. Tó bẹ́ẹ̀ a ti gba judgement lórí Ìjéré. Báyìí a ti gba high court judgement, a ti gba appeal court judgement. Pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ láì jìnnà, possession gan á wọlé. So a ti fi ògo púpọ̀ fún Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ nǹkan Ọlọ́run ti ṣe nínú ìlú yìí ní ìgbà tí Ọlọ́run ti fi mí sí orí ipò yẹn. Ẹ ṣé púpọ̀ sà. Gẹ́gẹ́ bí àwọn ọmọ ìlú yìí tí wọ́n ń wò yín àti gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ tí a ní ìfẹ́ àwọn tí wọ́n jẹ́ olórí wa. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí ẹ kàn lè sọ nípa ètò ààbò ní ìlú tí ẹ ṣàkóso lé lórí àti gbogbo àwọn ìlú tó tún wà ní agbègbè ẹ̀? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gan torí pé ìlú wa yìí Ọlọ́run fi ààbò rẹ̀ bò wá, Ọlọ́run dẹ̀ fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa. A dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá, Mòwe police station, area command, Ogun State General. A dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan. Kò sígbà tá a pè wọ́n tí wọn kì í dá wa lóhùn. Bákan náà gbogbo àwọn CDA náà, àwọn náà fi ọwọ́ sowọ́pọ̀, àti gbogbo àwọn ọmọ ìlú wọ́n fi ọwọ́ sowọ́pọ̀. Ìlú ń tẹ̀síwájú, ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ni a tún aim láti ṣe àti láti tún ti gbé ṣe báyìí. Ẹ ṣé púpọ̀ sà. Gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ nílé, ẹ̀yin ti wa, ẹ̀yin ti Àràǹbarà, ẹ ti gbọ́ nǹkan tí baálẹ̀ wa ọkọ̀ ìlú tí wọ́n jẹ́ olórí ìlú yìí tí a wà yìí tí wọ́n ti sọ nípa ètò ààbò, kí ọkàn wa balẹ̀. Gbogbo Ìjéré lápapọ̀ pátápátá, òun náà ni wọ́n ti sọ nípa ètò ààbò bẹ̀ pé ká lọ fọkàn balẹ̀. Ayẹyẹ tó jẹ́ ń bọ̀ lọ́nà, Ọlọ́run á bá wa ṣe o. Bàbá wa sà, ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí ẹ kàn lè sọ nípa àwọn Àràǹbarà tá a wá síbí láti lè wá bá yín ṣe ìfọ̀rọ̀wérọ̀ gẹ́gẹ́ bí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nílùú? Ó jẹ́ ilé iṣẹ́ tí ó ń gbóhùn sáfẹ́fẹ́ tí wọ́n sì ń ṣe dáradára, tá a sì ń gbọ́ wọn káàkiri. Mo fẹ́ rí ní gbogbo Nàìjíríà ló ń gbọ́ wọn àti jìnnà réré pàápàá. So Olúwa wà pẹ̀lú yín, ojú ò ní tì yín. Àti pàápàá láìpẹ́ láì jìnnà, mo gbàgbọ́ wípé adé gan ti fẹ́ dé. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ,
bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ìlú wa yìí ó ti fẹ̀ sí i. Ọ̀pọ̀ àwọn olóyè la fẹ́ tún yàn, ọ̀pọ̀ baálẹ̀ gan gbogbo ibi ìgbèríko wa tó yẹ kí baálẹ̀ wà, gbogbo wọn la máa fi baálẹ̀ sí bólú àti ìgbẹ́tẹ̀mí ẹ̀ wà. So gbogbo wọn pápá la máa fi baálẹ̀ sí. So nínú ìlú wa yìí náà a ní ọjà. So ọjà yẹn náà máa bẹ̀rẹ̀ láìpẹ́. Bá ṣe ní bí kì í ṣọjà kan ṣó la ní, ọjà bíi 2 sí 3 gan, òun ni ọjà gidi tí Ọlọ́run sì ti gbé kalẹ̀ láti pé a máa bẹ̀rẹ̀ sí náà láìpẹ́. Bákan náà a ní town hall pé a ṣì ń bẹ̀, nítorí Olúwa bá ràn lọ́wọ́ náà tún sì lè ràn wá lọ́wọ́ o. Torí gbogbo kíní náà ò ṣe é dá ṣe. Maternity health center àti yọ ilẹ̀ sílẹ̀, a fẹ́ bẹ̀rẹ̀ sí kọ́, gbogbo ẹni tí Ọlọ́run bá ràn lọ́wọ́ náà, school ìyẹn náà ó wà ńlẹ̀. So Olúwa ràn wá lọ́wọ́ o. So kí ẹni Ọlọ́run bá ràn lọ́wọ́ náà ó tún sì ràn ìlú yìí lọ́wọ́, because ìlú center ló wà láàrin Mùwé Ìbàfò. Ó wà ní very good center. So ó dẹ̀ wà motorable. So ó dùn gbé gan. Wọ́n tó ń gbé Èkó, wọ́n tó ń gbé Abẹ́òkúta, wọ́n tó ń gbé ilẹ̀ Ìgbò, tó ń gbé Ìbàdàn, àárín méjì ló wà. Ó easy láti gbé gan ni. Ìlú tó dáa ni, tó lè fọkànbalẹ̀. Ìlú mo jèrè ni. Tó bá gbé ìjèrè wàá jèrè ńbẹ̀. Olúwa ràn ẹ́ lọ́wọ́. Ẹ ṣé púpọ̀ sà. Ọkọ̀ ìlú kábíyèsí náà ti fi ọkàn wa balẹ̀ wípé ètò ààbò wà fún gbogbo àwa tí a bá nífẹ̀ẹ́ láti lè wá jàǹfààní ilẹ̀ ńbẹ̀, láti di olùgbé ńbẹ̀. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé sà. Yes, thank you. God bless you.